látinú oyún títí dáwọn gbàmú àlọ́wọ́ àti tọ́pẹ́ ẹ wò ó mo ti gbàgbọ́ ni. mo rákòrò délé olódì àwọn tí ò fẹ́ràn ayé rárá bàbá sàmì oríire yìí ò lákàwé. ẹ̀yin èèyàn mi ẹ̀yin warriors tiwantiwa in fact mo ti switch side mo ti switch gear ẹ̀yin ni mo wà lórí nǹkan náà tí Tọ́pẹ́ ṣe fún yín bàbá ẹ gba ìyìn wa ó tó kéèyàn ké in fact I weep on your behalf mo bá yín ké ẹ kú àmúmọ́ra ẹ kú àmúmọ́ra ogun ìpọ̀ àǹtí látinú oyún eléyìí tẹ́ ṣe yóò dáa birthday ṣe lẹ sá lọ premier ṣe lẹ wà ń bẹ́ẹ̀ tẹ́ gbé ṣé flower lẹ gbé dání yẹn ni àbí náà sọ pé àǹtọ́ pẹ́ gbé dání àti tó pẹ́ ṣe rí ṣọ́ọ̀kì yẹn ò dáa mo mọ̀ pé ṣe rí gbogbo wíìkì yẹn sì báyìí ọ̀rọ̀ yín náà máa dálẹ̀ àti tó pẹ́ tí ẹ̀ wá sọ fún ẹ ṣe ní nǹkan tó dùn mí jù ni wípé o làfúnkì àbí kí lẹ tó máa ń pè FK behind the scene èmi ìtẹ̀ ní sọ pé làfúnkẹ́ máa wáyé behind the scene sọ fún wa pé behind the scene lẹ bá lọ ẹ rí olórí àwọn jagunjagun bẹ́ẹ̀ ẹ bá lọ behind the scene àǹtí Tọ́pẹ́ behind the scene lẹ bá lọ ilé yóò dáa ṣé ó dáa kéèyàn parí ọdún kéèyàn fi irú nǹkan báyìí kéèyàn fi parí ọdún àǹtí Tọ́pẹ́ mo láìkí Kristi tẹ́yìn gbà Kristi tí ò gba nọ́nsẹ́ǹsì burúkú ó pàfà àwọn ọ̀dáhùn ó pè máàmù ọ̀dáhùn ó pe pásítọ̀ wọn ọ̀dáhùn ó pe wòlíì wọn ọ̀dáhùn ó pe evangelist wọn ọ̀dáhùn ó pe òṣèré tíátà wọn ọ̀dáhùn kò sẹ́nìbọ̀dì tó wá àfi Tọ́pẹ́ Tẹ́mù ẹ bá wa pe mẹ́gà o mẹ́gà ìwọ ló gbé wèrè wá o ìwọ ni kó wá gbé wèrè lọ ẹ bá wa pe mẹ́gà mẹ́tẹ̀ ìgbọ́n mẹ́gà ńkọ́ ìwọ ni mẹ́gà wà Tọ́pẹ́ Tẹ́mù ìwọ ni kó wá kọrin fáǹtì wa ó tó kéèyàn kéna ṣe ní nǹkan téèyàn máa ń ṣe nílé ayé yìí kéèyàn máa gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kójú tì mí láàrin ẹgbẹ́ láàrin ọ̀rẹ́ má jẹ́ kí ojú tì mí ìtìjú ńláńlá ló jẹ́ ó yẹ káàntì Tọ́pẹ́ fún orin fún ọmọ wèrè yẹn náà ìtìjú yẹn ti pọ̀ jù mo sì ń bọ̀ lórí àǹtí Ìyàbọ̀ òótọ́ tún change aṣọ ní premier àǹtí Ìyàbọ̀ àǹtí Ọlọ́run kò dá báyìí ẹ tún wà lọ wọ floral gown ẹ máa rí pé inú ọ̀sẹ̀ báyìí àǹtí máa gbé something floral àti sọ pé òun tarú ẹ̀ sí àǹtí Ìyàbọ̀ ṣẹ́yìn gan lẹ̀ tí yín gan ti pọ̀ jù ṣe fẹ́ rí bọ́mọbìnrin yẹn ṣe rí bí ìṣìgìdì ìgbà tó wá ṣe ṣó yẹn ni àǹtí Ìyàbọ̀ ṣe wọ́n invite yín ni tó bá ti invite yín síbì kan ẹ máa dress to kill ni kì í ṣàánú yàn tó bá invite yín tẹ́ni tó invite yín gan ò bá múra dáadáa ó máa dàbí ẹni pé ẹ̀yin lẹ invite àǹtí Ìyàbọ̀ aṣọ yẹn ta ò aṣọ yẹn mú yes aṣọ yẹn fògo folúwa aṣọ yẹn ti fine jù I mean how are you even glowing àǹtí Ìyàbọ̀ kí ni ṣé vampire nìyẹn ni grandmama nìyí tẹ look sexy bẹ́yẹn ṣé vampire nìyí ṣé mẹ́jẹ ni bóyá ẹ̀yin lẹ́dẹ̀ ń fa ẹ̀jẹ̀ làbúbàtì lẹ́dẹ̀ ń dán sí lẹ́ ń fa ẹ̀jẹ̀ làbúbàtì lẹ́ ń dán sí ta ló máa rí yín tó máa sọ pé ti bímọ rí àti dẹ̀rẹ̀ ó gbó bí ilẹ̀ Gálílì àfi bí aṣọ àkísà àǹtí Ìyàbọ̀ easy softly baby softly ẹ tún wá mú Fọlá ẹ wá ṣe kiss ẹ̀yin warriors mo ní mo ti change gear ẹ̀yin ni mo wà mo fẹ́ wá jà fún yín wọ́n ti wá fún wa wọ́n ti wá fún wa ẹ̀yin warriors ẹ̀yin yín mo wà lẹ́nu in fact kò dáa kò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ kò dáa ni ẹ wo kiss wọn ò gba gbogbo ẹ̀yọ́ ní apá abẹ yẹn àwọn yẹn event to event
olóríire làwọn yẹn bá tò làbúbù lọ ń yó nígbẹ̀yìn Christmas kéèyàn máa lọ máa mú paraga irú ìṣòwò wo ló lè dé bá ẹ ṣebí this is the time of the world tó jẹ́ pé everybody is happy we are in a jolly season we are all happy kéèyàn tún wá lọ máa gba ọtí kó máa po gbogbo ẹ̀ papọ̀ àti paraga ọ̀pá ẹ̀yìn gbogbo ẹ̀ ló ń lò papọ̀ no enjoyment no peace of mind this is Christmas time àwọn èèyàn ti wà ní second vacation house of TMS tẹ bá notice pé every time second vacation yẹn ló dùn mí jù díẹ̀ tó nu nǹkan nìkan Dorcas Adéyínká díẹ̀ tó nu nǹkan nìkan vacation yẹn ọ̀kan ṣé kò ti tó kéèyàn tún gba vacation yẹn lẹ́ẹ̀kejì ó ṣe parí alákọ̀ọ́kọ́ ẹ̀ tún lọ fẹ́ lẹ́ẹ̀kejì ẹjọ́ nígbà tẹ́yìn bá ti ṣe gbogbo vacation kí Christmas tó dé kí làwa fẹ́ ṣe kí làwa wá fẹ́ ṣe Dorcas jọ ń torí Ọlọ́run sórí eléyìí tó ń dún bí ọ̀sán yìí lórí social media jọba wa ya ní vacation ẹ̀yọ̀ kan kó tiẹ̀ rí bí lọ kì í ṣe pé kéèyàn lọ máa it's not like kéèyàn máa pre-order flight àbí kí lẹ máa ń pè yẹn kó máa ṣe booking sílẹ̀ kó má sanwó after 24 hours kó wá máa fi booking hàn wá báwo náà ṣe máa fún ẹ ní náà ṣe máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ nígbà tó ò ní Schengen visa tó lè sọ pé òun lọ sí Germany I mean no be juju be that báwo náà ṣe máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ ìwọ tó ò ní Schengen visa tó dẹ̀ kó tíkẹ́ẹ̀tì fún ẹ tí ìwọ bá tiẹ̀ lọ ṣèbí láti ojú oorun làbúbú ọkọ làbúbàt ṣèbó yẹ kí láti tiẹ̀ lọ kó tiẹ̀ fi pàánù ìrònú rẹ gbogbo trip tẹ promise ọmọ náà pòfo ló yẹ kán pe ìbọ̀lẹ́ pòfo ló yẹ gbogbo trip tẹsán pé yìí lẹ lówó jù láti tó lówó jù ní gbogbo Nollywood ṣé ọ̀nà tí ọjọ́ tó sọ òun ló lọ́ọ́ mú paraga káàkiri yìí o tó ń ṣìnà lé yìí o láti tó lówó jù ní gbogbo ọkọ̀ àwọn Nollywood Joe my dear ṣé láti ò lè mu champagne báwo ló ṣe máa mu paraga káàkiri ń dójú tì wá àwọn ọmọ ẹgbẹ́ bótó láti ń dójú tì wá bílíọ̀nìà lẹ pera no tírílíọ̀nìà lẹ pera yín tírílíọ̀nìà lẹ pera yín náà you call yourself tírílíọ̀nìà àwádẹ́bà yín gbé bẹ́ẹ̀ ṣe gbé yẹn náà la ṣe bá gbà ẹ̀ ń talẹ̀ o ẹ̀ ń talẹ̀ o ẹ̀ ń torí èèyàn ẹ̀ ń tapá èèyàn ẹ̀ ń tẹ́lẹ̀ yìí o ẹ̀ ń ta gbogbo ẹ̀ lẹ́yìn ẹ̀yìn nìkan lẹ̀ ń ta gbogbo ẹ̀ adẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ fún yín báwo ni tírílíọ̀nìà tí wọ́n ṣe náà máa mú paraga please this math is not mathing now bọ́dọ̀ láti ẹ̀pọ̀ ẹ̀lẹ̀ járe nǹkan tẹ kóra yín sí nǹkan tẹ mọ́ jẹ lóyún yín náà kò sígbà téèyàn bá sọ lọ téèyàn bá sọ bọ̀ èèyàn máa tún fàbọ̀ lórí Bọ̀dá Láti pé Bọ̀dá Láti how are you feeling blink twice if you are not okay wọ́n á fi yín ṣẹran amúnisìn wọ́n á já yín lọ́rẹ́ wọ́n á fún yín ní èrè jẹ wọ́n á já yín lọ́rẹ́ wọ́n á fún yín lérè jẹ Mr. Lawan Alhaji Lawan ẹ pẹ̀lẹ́ ex-wife yín tẹrò kó máa tán fún ṣé kémi gan lọ àbí ṣé kí lọ fọ́ọ̀sì aláàjì káláàjì lọ múyàwó kejì kọ́ máa bá mi búlì ẹ̀ online sódà wọ́n máa dáwọ́ fẹ́mi náà èmi dẹ̀ mẹ́kún mo mọ bó ṣe ń pretend dáadáa my dad wá jáde báyìí wọ́n lù mí mọ́jú ni ẹ kúkú dáwó fún mi kí ló fi ṣèyàn torí àwọn èèyàn tẹ̀ rò pé ẹ máa condemn wípé kò sí nǹkan kan tó máa jáde kí ló dé tó jẹ́ pé àwọn yẹn ni ayé máa wá ìgbà táwọn ọkùnrin yẹn bá ti fi wọ́n lẹ̀ ìgbà yẹn ni Ọlọ́run máa wá pick wọn up if you look at this thing very well ó favour àwọn obìnrin tí ọkùnrin fi lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó favour wọn notice ó favour wọn ẹ wo Fọlá Tinubu no be Fọlá be that ìyàwó ń gbẹ ìyálé ń sanra gbogbo wájú gbogbo ẹ̀ kìrìmọ báyìí ni àbí Fọlá tún ti lọ ṣe surgery nítorí kò yé mi gbogbo ẹ̀ báyìí tí gbogbo ẹ̀ kó sókè báyìí tó ṣe jọmjọm gbogbo ẹ̀ lúte tó wú tí ẹ ti máa mọ̀ pé àlàáfíà tó ọmọ yẹn ẹ wo setting tó wà ẹ wo setting tí Fọlá wà.
she looks like she belong. Kì í ṣe pé kéèyàn máa jókòó sí di camera 247 kéèyàn máa pariwo kò ní life kò ní debt kò ní certificate kò láṣọ kò lépo kò láta. We can see ìgbà tí ń ṣe pé àáríran èèyàn tó sọ pé kò láta kò lẹ́ran ẹni náà là ń rí yẹn báyìí. Ìwọ tó dẹ̀ lẹ́ran tó ní gbogbo ẹ̀ a dẹ̀ ń rí ìwọ. Let our eyes do the judge. Ìwọ ò ní ìdá ti sọ béèyàn kan ṣe rí àbí nǹkan téèyàn what. Jẹ́ kí ojú wa kó judge. Àǹtí Tọ́pẹ́ wá disappoint me. Ìyẹn ní disappointment o. Àǹtí Tọ́pẹ́ wá disappoint wa. Àǹtí Tọ́pẹ́ kò dáa. Àṣẹ behind the scene lẹ bá lọ. Ẹ wá ń ṣe refund. Ẹ̀sìn tó tó yẹn nílé ayé. Ọmọbìnrin yẹn ò lè gbàgbé o. Kò mọ bó ṣe fẹ́ drag Àǹtí Tọ́pẹ́ tó sọ pé kán má fi kán wọn lọ́rùn irọ́ ni. Ó mọ̀ pé wọ́n máa wá fún ìyá òun ni. Ó dẹ̀ wá ń fi style ń jù sára Àǹtí Tọ́pẹ́ a sì ń wú ẹ̀ ni. Tó bá ti bí ìyẹ́ ẹ̀dá ìwọ là mọ́lẹ̀ láti ló máa jẹ̀yẹ́ ẹ̀ lórí social media. Ṣé o mọ̀ pé tí wọ́n kọ́ gbógun èkú jẹ tẹ́lẹ̀ nísìnyí ó máa gbódómì ni. Tọ́rọ̀ nílé yọ̀ lọ́fun ẹ̀. Láti ló máa jẹ̀yẹ́ ẹ̀ ń sí. Òun gan máa kábàámọ̀ pé kí ló dé. It will cause the day he met you. Níbi tó máa dé. Tó bá ti bí ìyá aláìṣẹ̀ ẹ̀dá ìwọ comfort Àǹtí Tọ́pẹ́. If what you are doing is right, why do you want people to support you? Why do you think people are pulling away? It's not called loyalty. It's just common sense. You don't have it. Even your husband, no, they stay with you. Ó prefer kóun lọ mu pàrágà nílé ọtí, kóun yóò kẹ́rì, kóun kọ́ wálé kóun wá sùn, than to watch you do nonsense. Curse some people online. Behave like a stupid human being online. Ọkọ tó fẹ́ àbí tẹ́jọ gbéra yín níyàwó. Ọkọ tó lọ sanwó orí ẹ̀. Ọkọ tó lọ jágbà. Òun gan regret ilé ayé ẹ̀ pé tó bá yẹ pé òun ti mọ̀ pé bí eléyìí ló ṣe máa rí. Òun á ti jókòó ságbo jẹ́gẹ́dẹ́ òun. Ẹ pẹ̀lẹ́. Báwo la ṣe wá fẹ́ kó eléyìí báyìí? Àǹtí Tọ́pẹ́ tó wọnú mọ́ọ̀lù. Tó turn back, tó kọ̀ tó wọ̀n bọ́lẹ̀. Ọlọ́run. Ìyẹn ò dáa. Àǹtí Tọ́pẹ́ ló wà lọ́n bóyín níbi tó ti ń ṣe premier yìí báyìí. Ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ ṣe show eléyìí báyìí? Àǹtí Tọ́pẹ́ tó wọnú mọ́ọ̀lù. Tó wọ̀n bọ́lẹ̀ tó dáwó padà. Àwọn ló lọ́n bóyín ní behind the scene. Ẹ̀yin èèyàn mi. Ìzózó máa kéku ni. Ṣé mọ̀ ṣá? Àǹtí Ìyábọ̀ wá bà gbogbo ẹ̀ jẹ́. Ó tún lọ ń change aṣọ. Aṣọ méjì l'Àǹtí Ìyábọ̀ wọ̀. Ẹ jọ̀ọ́ ṣé yẹn náà dà? Ṣé fẹ́ palẹ̀ Ìzózó ni? Kí ló dé tó jẹ́ pé ẹ gbé ẹsẹ̀ lọ́rùn ẹ̀ báyìí? Òun dẹ̀ rí ẹran onúrù. Fáwọn people wọ̀nyí lẹ̀. Wọ́n ní we are two parallel lines. Àbáwo Láyọ̀ ṣe sọ Dayọ̀ ṣe sọ English yẹn that can never meet. Wọ́n ní bó ṣe ń lọ inú iná ló ń lọ. Àwọn ò lè tẹ̀lé ẹ lọ. Fi àwọn people wọ̀nyí lẹ̀. Wọ́n ní kò láṣọ kò ní nǹkan kan. Fi í lẹ̀. Ìwọ tó o ní aṣọ ṣèbí níwájú tọ́ílẹ̀tì ló ti ń wọṣọ òun. Àbí kí láǹfààní gbogbo nǹkan tó o ní tí ò wúlò fún ẹ? Àbí mo ní kó jẹ́ pé pátá l'Àǹtí Ìyábọ̀ wọ́de bẹ́ẹ̀ wọ́n á yẹ sí kí ìwọ kó gbogbo aṣọ látòkè délẹ̀ kó fi gbogbo aṣọ ṣe kìkì gold. Èèyàn tó wà lábẹ́ aṣọ ti tẹ́ kò sẹ́nibọ̀dì tó máa rí ẹ wọ́n á tún lé ẹ padà ni. O tí ò ní grace mọ́ táwọn èèyàn lè sọ pé ó mọ̀ pé iyì ẹ̀yẹ ni for you to get invited to anywhere. Anywhere ni o. Okay, wọ́n ti mọ̀ pé wọn ò pè ẹ́ sí anything mọ́ nílé ayé yìí. Ó yá èèyàn tó o tún fowó pè tẹ́ lọ fowó rà ẹni ẹ tún débẹ̀ ó tún dáwó padà. Ó dẹ̀ sọ pé you are winning my dear.
ó show ó win. If nobody is going to analyze it for you like this, let me analyze it for you like this. Ṣé mo pa àwọn yẹn ń gbowó torí nǹkan tó máa jẹ ni ò jẹ́ kán gbádùn. Kí ni àǹfààní gbogbo aṣọ tó o kó jọ tí ìwọ fún ara ẹ̀gbọ́n ò rí wọ́n bẹ́ẹ̀ tó fi pè ẹ́ sóde? Ṣebí tó bá lọ sóde làwọn èèyàn máa rí aṣọ yẹn lára ẹ pé aṣọ yìí yẹ ẹ nì. Ẹ wo bó ṣe rán, ẹ wo style tó rán, ẹ wo bó ṣe wọ̀, ẹ wo ibi tó wọ̀ lọ. Lórí Facebook ló ti máa sọ pé èèyàn kan wọ aṣọ tó dáa. Èèyàn yẹn dẹ́ ń sell out, ìwọ ò dẹ̀ rí nǹkan kan tà. Ó dẹ̀ tún gbó mọ́ orí chair bí ilẹ̀ Gálílì. Ó kúrò l'Ékòó, ó lọ sí Àbújá, ó ò ní sinmi. Ó kúrò ní ó lọ sí Ìbàdàn, ó ò ní sinmi. Ó kúrò Ìbàdàn, ó lọ sí Àbújá, ó ò ní sinmi. Ó tún sọ pé òun lọ Port Harcourt ń sìn. Pìtìpìtì náà ń pè é. Definition of pìtìpìtì ayé nìyẹn. Tó jẹ́ pé wàá máa sá kiri ni, ó ò lè ní ìsinmi. Ó ò dẹ̀ lè ní ìtúsílẹ̀, kì í ṣèpè. It's not a curse. Because you have refused to, to function like a human being. Irú owó gbígbóná wo ló máa sọ pé òun wá tó ń kó àwọn ọmọ òkókó tó ń ṣépè fún wọn? Irú aṣọ òfò wo ló máa sọ pé òun tà? Ó ní mò ń sọ tó sọ pé anybody tó bá polówó lọ́dọ̀ àwọn Ìyábọ̀ Òjó Esabod ẹ máa rà lọ́wọ́ wọn. Anybody tí wọn náà bá taṣọ fún, ọmọ wọn náà máa kú nínú ilé yẹn ni. Káwọn náà ṣàmì. Àbí? Ìwọ lè dish, o dẹ̀ fẹ́ take. Èèyàn kéèyàn tó bá ti gbé aṣọ sí ọrùn, aṣọ yẹn náà máa fi sin òkú wọn. Kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. Give and take nílé ayé. Ṣé o tiẹ̀ rí ta ló ń lù ú gbàǹjo every time? Wo money mọ̀. Ó tún ti dé, ó tún ti kó another thing. Ìwọ ò kì í travel lọ rọjà ni, àbí Ìdúmọ̀tà ló ti ń rọjà? Ọlọ́run nínú rẹ̀ mà ṣàánú wa. Ṣé ẹ̀yin ò kì í já ọjà? Ọjọ́ tó gbé béèlì kékeré kan sórí tébù, ẹni àjà mi ṣẹ̀dé. Ṣé nǹkan tó ń pè ń béèlì yẹn? Ìparí ọdún, Àṣàbí Ọlọ́ṣẹ́ ti lọ sí China, Money More ti lọ sí China, àwọn èèyàn jàǹkànjàǹkàn, even Glee àbí Mommy of Glee àbí kí lorúkọ ẹ̀, òun náà ti lọ. Àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń tajà lójú méjèèjì, wọ́n ti lọ kó ọjà Christmas and New Year, wọ́n ti kó dé. Ìwọ nìkan ló ń ṣorí ibú lórí social media. Eléyìí tó wà lẹ́gbọ̀n, ṣé orí ìta tábà sọ pé o fẹ́ lọ kó míì sí? Tí Money More bá ṣí béèlì jewelry báyìí, ó máa kó bíi 6 lẹ́ẹ̀kan náà síta. Àárí àǹtí mi kí anything já nǹkan kan fún ìgbà tó yẹ pé eléyìí tó wà ń bẹ̀ gan kò rí ta. Báwo ló ṣe fẹ́ já mi? Tó bá yẹ pé òun tà lóòótọ́ ni, wà á ti lọ sí China àbí anywhere tó bá ti ń kó aṣọ yìí, wà á ti sáré lọ kó wọlé. Ìgbà tí ajé òbò gbàjẹ́, eléyìí tó wà nílẹ̀gbọ̀n ò tí ì tà. January to December, èpè lárí. Ó ti fèpè lé customer lọ tán. Wọ́n ní Ìyábọ̀ Òjó ló ń ṣe ẹ́. Ṣé wọ́n ní ìdá ti ṣe ẹ́ nígbà tí wọ́n fún ara ẹ̀? Mo ní èèyàn fún ara ẹ̀ ó lè ṣe ra ẹ̀ ní ayé yìí. Kò sí anybody tó ní ìdá ti ṣe ẹ́ náà. You can do yourself. Ọ̀rọ̀ ẹ, òun ni mò ń wò yìí. Wọ́n tó pẹ́ gbéra wọn lọ sí movie premiere. Wọ́n dẹ̀ dé iwájú mọ́ọ̀lù ẹ̀, wọ́n dẹ̀ padà sílé. Tó o máa fi kú, o ò lè gbàgbé kinní yẹn. Ibẹ̀ ló yẹ kó ti jókòó kó ti wò pé ṣé bẹ́ẹ̀ ló ṣe tẹ́ tó ni. Movie premiere fíìmù náà ń ṣe o. Wọ́n premiere fíìmù lásán ni o. Ìwọ tó dẹ̀ ń ṣe ọjọ́ tá a bí ẹ sí ayé. Odidi evangelist dẹ̀ dé bẹ́yẹn ó dẹ̀ padà. Tó ti rí pé kì í ṣe gbogbo nǹkan lówó. Wọ́n ní tó bá ń wówó lọ tó o pàdé yìí lọ náà, kó padà sílé.
kì í ṣe gbogbo nǹkan lówó. Ó ṣàkówó fún àǹtí Tọ́pẹ́, ṣé kò dówó ẹ̀ padà? Ojú tí ẹ̀ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ. Ó dẹ̀ kì í ṣe púpọ̀. Ọjọ́ nǹkan ẹ̀yẹ ojú tí ẹ̀. Ojú tún ti owó ẹ̀. Ojú tí ẹ̀, ojú tún ṣe kí ni, ó tún ti owó ẹ̀. Mi wá wò pé irú ẹ̀dá wo lọ́lọ́run dá ọmọbìnrin náà. At one point, pẹ̀lú gbogbo pìtìpìtì, ó yẹ kó ti jókòó pé ṣé bí o ṣe máa bá orí burúkú yìí lọ nílé. Àwọn tó ní wọn ní nǹkan kan, wọn ọjà mọ́ nǹkan kan. Elite wedding, elite party ni wọ́n lọ. Elite function. Kó tiẹ̀ jẹ́ pé yàn kan nu Nollywood, kó tiẹ̀ máa pè é síbì kan, ibi ẹyọ kan péré ni. Ókè ká tẹ̀ yọ Nollywood kúrò. Àwọn òòtú réyàn bá ṣe nǹkan náà ni láwọn ṣàwáwú ẹ̀, kò sẹ́nibọ̀dì tó tún fẹ́ mú ẹ wá sí. Àwọn tó sọ pé àwọn support ẹ̀, àwọn yẹn náà ò rí nǹkan rere ṣe kán invite ẹ̀, kò sẹ́nibọ̀dì tó fẹ́ mú ẹ lọ síbẹ̀. Àwọn yẹn náà ò rí nǹkan rere ṣe kán sọ pé ó yá o, a fẹ́ invite ẹ o. Àfi iwájú ṣáláńgá tó ti ń ṣe show. Wo wàá gbọ́njọ́ kan, àbí tí ò bá dé ìkú nǹkan kan mọ́, tó yẹ pé pángolo nìkan ló kù, ṣé o ò ní gbọ́n? O lè máa ṣe wèrè kó sọ pé kọ́sítọ́mà ò ní sá. Wo ìwà ẹ ló ń léyàn sá fún ẹ, kì í ṣe pé anybody hate ẹ. Ìwà tó ń wù ó burú jáì. Àwọn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́, they are only supporting ìwà tó ń wù torí pé òun fún wọn lówó oúnjẹ ni. They will never tell you. Báyé ẹ̀ bàjẹ́, kò sí nǹkan tó kàn wọ́n. As long as owó yẹn ti lè regular, wọ́n mọ̀ pé tó ń bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó má ṣe mọ́, o ò ní fún wọn lówó mọ́. Torí ẹ̀ náà ṣe yẹn kọ́ rí ìjẹ́ pé kó máa ṣe, torí pé wọ́n kọ́kọ́ fẹ́ make sure pé káyé ẹ̀ ṣá bàjẹ́, kò sí nǹkan tó kó àwọn o, ayé tiẹ̀ ló máa bàjẹ́ o, as long as tó bá ti ń fún wọn lówó lóṣooṣù. That's why they will never tell you the truth. Nǹkan tó máa jẹ ni ò jẹ́ kán gbádùn. O ò lè jókòó kó wò pé òkè o, so àǹtí tí ò lè wá sí birthday mi tó dẹ̀ lọ premiere, tó bá jẹ́ pé Fúnkẹ́ behind the scene ló ń ṣépè fún ọmọ bó ṣe ń ṣépè fún ọmọ, àǹtí Tọ́pẹ́ ò ní dé premiere ẹ̀. Tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó ló ń ṣépè fún ọmọ bó ṣe ń ṣépè fún ọmọ, kò sẹ́nibọ̀dì tó máa súnmọ́. That is one logic that you fail to apply. For a person tó ní PhD àbí whatever it is you say you collect, ṣé honorary degree ló gbà ni? You should know that it's just a human psychology. It is well. Ó máa yé ẹjọ́ kan ṣá. Níbi tó dẹ̀ dé ìwé dẹ̀ ti late. Òye ẹ̀ ń sìn kò lè yé ẹ mọ́. Ẹ jẹ́ mọ́ nǹkan tí ẹ bá feel about it. God bless you. Have a wonderful day. Bye.